سؤلك يا موسى كلام قديم لا يمل سماؤه كلام قديم لا يمل سماؤه ثلاثا قول وفعل ونية تنزع عن قول وفعل ونية بي أشتفي من كل داء ونور دليل لقلبي عند جهلي وغيرتي فيا رب متعني بسر حروفي فيا رب متيني بسر حروفه فيا رب متعني بسر إلهي لا تعذبني فإني إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني مقر بالذي قد كان مني فما لي حيلة إلا رجاعي فما لي حيلة إلا رجائي قل وعلى عفوك إن عفوت وحسن ظني لعفوك إن حفوت وحسن ظني يظن الناس بي خيرا فإني يظن الناس بي خيرا فإني لشر الناس ألا إن لم تعف عني لشر الناس إن لم تعف عني يا جماعة أجاب لا إله إلا الله لا إله إلا الله أجاب ويغازي لا إله إلا الله أجاب ويغازي لا إله إلا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم ملك يوم الدين ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين آمين اللهم بارك على محمد صلى الله عليه وسلم اللهم بارك آمين اللهم بارك آمين àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwọn sọ̀hábà àwọn almuhajirun àwọn ansar ọlọ́run bá wa kí wọn kọ́kọ́ mánẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wọlé abẹ́ bá wa kí bàbá wa àfáàgbà onímọ̀ tó pọ̀ wàlíyé ọlọ́run yóò sírò ẹ̀ ní gbogbo erigun mẹ́rẹ̀ẹ̀rin lọ́yìn ànàlà àfáàgbà Sheikh Tajul Adabi rahimahullah ta'ala
báwa kí àfa àmọ́pàdé àfa jẹ́. Àmín. Ọlọ́run bá kí ọba wa láyé àgbà. Àmín. Àfa rí, àfa jẹ́jẹ́, àfa pẹ̀lẹ́pẹ̀lẹ́, àfa fìwà kọ́ni níwà, àfọ̀rọ̀ kọ́ni lọ́rọ̀, àfìṣesí kọ́ni níṣesí, àfàníyàn kọ́ni láníyàn, àfìgbọ́rọ̀ kalẹ̀ kọ́ni nígbọ́rọ̀ kalẹ̀. Gbogbo kìíní alájẹ àgbà ló ní. Rahimahullah ta'ala. Ọlọ́mọsàbà kẹwọn. Àmín. Ọlọ́run bá tún ayé wa àmọ́ abádámà kí n bá tún ayé wa àwọn náà wá ń kọ́ àbá tún ayé wa mọ̀jẹ̀ ìyàtọ̀ àfáà mi kì í wú láyé tó yàtọ̀ lọ́dọ̀ àdájí àgbà. Àmín. Ẹ dákun ẹ ṣàánú mi ẹ bá mi sàmí. Àmín ya Allah. Ẹ bá mi nípa èyí tó ṣe fún àdúrà báwọn yìí ti sọ fún mi. Ní nílò owó orí Facebook. Ọmọ kí àdàbí àwọn olórí tí máa wọn kú orí dèrèdè. Ẹ lọ tún Facebook kalẹ̀, ẹ lè bá dàbí àti wọn búra wọn, ẹ lè bá dàbí àti sọ̀tọ̀kùsọ̀, ẹ lè bá dàbí àti òkèlè. Ẹ lọ wà. Ṣé ìbẹ̀ ọkọ̀ ayẹkẹ́ yẹn lọ? Ọlọ́mọ akẹ́ wọn. Àmín. Ọlọ́mọ akẹ́ ọba wọn lágége. Àmín. Ìmánu. Ọ̀nà wọn lẹ́gbẹ̀ẹ́ mímọ́ gbàtẹ́ yọ ọba lágége lẹ̀, kò sí ọ̀nà náà. Má balẹ̀ wọn jẹ́ ọlọ́run. Àmín. Bàbá wa kí wọ́n sí àgbáyé. Àmín. Àwọn kú wọn ò sì tánú ayé. Inú àìtàn wà sí àgbáyé lè fi tí ń sọ̀rọ̀ yìí. Insha Allah. Ọlọ́run lọ́wọ́ máa yé wa báwọn. Ọlọ́run bá kí apá wọn níwá sí àgbáyé. Àmín. Ọlọ́run bá kí bàbá wa lágbàjì. Àmín. Gbogbo wọn ní bẹ wájú ọlọ́run. Wọ́n balẹ̀ wọn jẹ́ ọlọ́run. Àmín. Ìwádìí gan àfa àkókóró. Yètí gan àfa bẹ̀rẹ̀ yètí gan àfa ọmọ híyà la ìlà. Yètí gan kòmbórí karatu. Yètí gan àfa bùbé. Yètí gan àfa dánsẹ́má. Yètí gan gárí aláàyá. Yètí gan arásímù. Yètí gan òǹwùrìdí arúgbó. La ilaha illallah. Yètí gan jọ́ngọ́lọ̀. Kèéká mèmásà lọ́jà gbọ́ọ̀rọ̀. Ẹ̀wọ́ àtẹ́kẹ́ àwọn ìwádìí lọ́dọ̀ wa ní ilé ìkọ̀rọ̀, ilé bàtúrì, àfá àgbà ní bá ní. Bàbá àbáṣẹ́lú dáadáa gbárùn. Ẹ máa wá kà wọ́n bọ̀ ká máa kà wọ́n lọ báwọn. Àfá almarhum bàbá wa dàbí òun kíjì pa. Àfá wa ké lọ́mọdá. Máa kà wọ́n kí n máa gbọ́dọ̀. وأدعوك يا رحمن في كل حاجة. Àbá ni wọ́n pẹ̀ wọ́n lọ́wọ́ yìí sì ń pẹ̀ lórí gbogbo bùkátà ní ìwọ lọ́wọ́. أرانا قضاها بالكرام فضائل. Owó tí mo tó wọn lọ́wọ́ ó fi àbùkátà yọ láwọn tó ń fẹ́ kọ́ láwọn ẹgbẹ́ lọ́wọ́ ìfowópamọ́ ọba ti ẹ̀dá àwọn tó ń fẹ́ kà á lẹ̀ yìí àbò ni wọ́n lè rí pa ábàrù wọn òbí tẹ́lẹ̀. بتاج العديد ثم زكريا تاجنا. Ìtajà àdìbì àfàbàlì yẹn. ثم زكريا تاجنا. Káyìn náà ni wọ́n kan ọ̀rọ̀ Zakariya. Ẹ máa wò wọ́n. ثم زكريا تاجنا. للمؤمن بحر العلم بين المحافل. Bàbá Abága Jẹ̀gbẹ́gùn, ọlá àwọn tá à ń kà á lẹ̀ wà níyì ọlọ́run yìí, ọlá àwọn ọlọ́rọ̀ sí wọn náà níwọ̀n ìjẹ tí wọ́n jẹun. Àfẹ́ ẹlẹ́gẹ́ni, ọlá àwọn tá a kà á lẹ̀ ilé lọ́dọ̀ ẹ̀. Ẹ rí. Ṣé ẹ máa bẹ́rẹ̀ bọ̀ abẹ́rẹ́ ṣé ẹ máa bọ̀ mọ́? Wọ́n kún fi tẹ́lọ̀ wọ́n dà bá. كذاك بتاج
تاج الدين يا حياة الأنزل كذلك تاج العارفين المزملين. ojúlé wo lọrin ojúlé wo ni wọ́n fẹ́ wo ojúlé náà tí ọ̀sẹ̀ àfà. gẹ́gẹ́ bó ṣe fẹ́ bẹ́ẹ̀ bá tó dó state bẹ́ẹ̀ sì máa ka pòfẹ́sọ̀ mẹ́wàá nínú ojúlé kan ẹ máa ka ọ̀rọ̀ bíi mẹ́rìnlá nínú ojúlé kan pòfẹ́sọ̀ fún bẹ́ẹ̀ nínú gbà bẹ́ẹ̀ làwọn àfà làwọn náà wá ní ọlọ́dọ̀ tí wá ní èdè ìrùpẹ̀lú kan pẹ́ tó lọrin pẹ̀lú àní àfà ọgbẹ́ ọ̀sán àfà ń lé o. ẹgbẹ́ wa bó ibi ìjẹ́ máa bú ya yín ló gbé ọ̀dà àbá o nínú mi. àmọ́ lórí ọkọjá lórí yìí kéwú bí wọ́n bá ké àfa àtọ́kọ́ àfa rẹ̀ nígbà tí ọba sọ̀tà nílé gbágbá lórí lòún gbé nígbà tó ń kéwú eléyà nílé káàtì lòún gbé nígbà tó ń wá kéwú eléyà nílé onáwó lòún gbé nígbà tó ń wá kéwú láyà Ìlọrin kan yìí náà ni. ẹ wá ṣe tẹ́lifí ẹ bínú lọrin ẹ ṣe tẹ́lifí ẹ gbé kí ni bẹ́ẹ̀ dọ̀rin ọ̀hún náà mẹ́yà bá wí mẹ́rin yóò sì yá. tọ́jú kàbíjẹ́ jìlá àbìdí àfẹ́lẹ́hùn. ìwé púpọ̀ ti gbé Ìlọrin gbàyè Ìlọrin kẹnu àti ní àwọn new development area táwọn èèyàn kọ́lé sí sọ̀gbẹ́dì gbòòrò ní kankan làwọn eléyìí ikú wá kún wa ni wọ́n fi rí ajé rí Ìlọrin ni wọ́n fi rí ajé ẹsẹ̀ ńlọrin ni wọ́n fi rí ajé ọyàn ńlọrin ni wọ́n fi rí ajé bàbá àbèjì ńlọrin fún òtún ilé wọn. bàbá kàbíjẹ́ jìlá àbìdí àfẹ́lẹ́hùn. Mo sí gbogbo ẹ̀ lọ́rin tẹ́lẹ̀ ilẹ̀ wa dé ní. Ẹ bá máa wò wọ́n pé sọ́mọ lórí ọ̀ríjínà. Ẹ bá gbọ́mọ lórí ọ̀ríjínà. Èmi ni ilé balógun ají kò kú. Tó ìwé kò sí bẹ́ẹ̀ ti sọ ìtàn lọ́rin ẹ̀jà pọ̀lì wa. Èmi ò rí mẹ́tí fẹ́ sọ ìtàn lọ́rin. Bẹ́ẹ̀ ni dábò ajíbòbí. Yéé ṣe pé mo wá yí ajẹ́ káàwa ni. Bẹ́ẹ̀ náà wà lẹ́nu kọ̀ọ̀kan yín tó jòkó lẹ̀ yìí. Nílé kálukú lẹ́sẹ̀ lẹ̀ tó ní ìtàkọ́ lẹ́sẹ̀ lẹ̀. Àmọ́ àwọn kan tẹ́ wá ń gé gẹ́gẹ́rẹ́ lé Ìlọrin náà tó ní ó tẹ̀ táwọn òfin rọrọ ni. Ògbódò ọ̀rọ̀ wọ́n mú kìíní ní kìíní ó kéré níbo ni ní Ìlọrin káwọ̀ kìí sọ ọmọ Ìlọrin. Ọmọ Ìlọrin ọ̀ríjínà kódà lè pààyàn. Àwọn tí wọ́n wá wọ̀ wá àwọn lè rí tí wọ́n ń pààyàn lórí ọ̀dà wọn pa wọ́n wá dáná sun yìí sọ ọmọ Ìlọrin ọ̀ríjínà. tọ́jú kàbíjẹ́ jìlá àbìdí àfẹ́lẹ́hùn. Àwọn náà kí alẹ́ yìí ni wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀ pé tí máa bá lọ tán láti àwọn Ọlọ́run èdè ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ ńlọrin ìwọ Ọlọ́run ọ̀gbọ̀dọ̀ ká kó Ọlọ́run sì jẹ́ sáà ipò sì gbọ́ bẹ́ẹ̀ ẹ̀rọ yọ́dà àti ńlò ìfọ̀kànbalẹ̀ ẹ̀bọ̀ ńlọrin ẹ̀rọ yọ́dà àti ńlò bọ̀ bí ìbá ṣe pé bàtáyé wá dójú ẹ̀ náà yìí bá a ti kọ́ wá sí yìí mo tẹ̀ tó wá jẹ́ nú ooru apá bẹ́ẹ̀ nílọrin á sì lẹ́kùnlé á sì lọ́wọ́ àbí. Nǹkan kan ò sì ní wọlé dá ìdí. Bá a sì tún ní ooru mú ta tẹ́lẹ̀ wá síta báyìí à ní kí ilẹ̀ fún. Á sì lẹ́kùnlé kálukú ó sùn ní. Bàbá yìí tẹ́lẹ̀ àwọn ọmọ jí wa. Isa wọlé òkú òsì tilẹ̀ fún bọ́ bá ti tán. Àwọn kan lọ wá sí ìníláàbò àdúgbò náà. Gbogbo ilé wọn kó tán fún àwọn èlé. Nínú àwẹ̀ tọ́kà wá ti balẹ̀ pé kò sábú mọ́ àmọ́ bá a láyé kan bí aago kan nínú ìkan wá dé. tọ́jú kàbíjẹ́ jìlá àbìdí àfẹ́lẹ́hùn. Ẹ máa bá àwọn àlejò Ọlọ́run tí wọ́n sùn lọ ilẹ̀ gbọ́n. ìmáàlì ìmàlàwí sọ́ọ̀lì ìdílé kàmílẹ̀. Àwọn máa mú màdé tó kọjá lọ́nu. wàsàn ìmáàlù àdé wàhálà mọ̀fìtì ìdílé.
àfáàgbà bàbá wa sàmọ́nù akérèmọ́jà lẹ̀ ń gbọ́n òun ni akéde ẹ̀kọ́ kílè àfáà. وليا تقيا قبلة لمحافل ولي تقي ọ̀pọ̀ sáàlẹ̀ yún. وليا تقيا قبلة لمسائل. àwọn ẹ̀gbọ́n àwọn ẹ̀lú ayé wọ́n bẹ̀rẹ̀ lọ́rùn sí lọ́rin wọ́n láwọn ọmọ akéwù àwọn ọmọdé wọn náà lọ́ máa kéwù ẹ wá ní nǹkan kan ó wọ̀ lọ́rin wá ọlọ́run ní ilé ìdànù àdúrà táwọn yìí ṣe ń gbọ́. mọ́sálásí tí wọ́n lọ rí ìwé ní àgbàun èyí àgbà kéde tuntun lẹ́sẹ̀ lọ́hùn èyí àgbàun níjọ wọ́n ń sọ ọkà bàbá kan ó sì tún sínú ọ̀rọ̀ ó sì tẹ ọ̀rọ̀ mọ́ ó sì fi wọn lọ ó fẹ́ wá sí ọlọ́run nígbà ó ìsọ mọ́ ọ̀rọ̀ ó sì fi tọ̀ ẹ̀rọ tó ti rí. àwọn níyì ọlọ́run àwọn ọmọ ti bá dé ìlà rẹ̀. وفي العالم الفرد المعطي كمالنا. àwọn ẹni ọlọ́run ti kún bẹ̀ nísìn wọ́n bẹ́ẹ̀ bẹ̀ bábúrì sí wọ́n wá fún ìkìláàbù ibẹ̀ ti kún nísìn. tí ọ̀rọ̀ àdájọ́ àgbà yìí náà nìyí yóò ti kú wọ́n ti wà bẹ́ẹ̀. wọ́n wá lọ́n lọ etí gáàbù wọ́n á kó kábíyèsí àwọn kìnìún dání wọ́n á nípa tó ń ṣàdúrà díẹ̀ wọ́n wá ní kó ń sinmi nì. àwọn amúkìní ó dé létí kí wọ́n á ní ń lọ. tí wọ́n ti wọ́n mú wọn kọ́ parí ìkàwé wọn kẹ́rin. وفي العالم الفرد المعطي كمالنا. torí tó ṣe sí ní ọ̀dà àwọn ọ̀gbọ́n jẹ́ wọ́n mú mi níbi ìdìgáàbù omi ìkó kásẹ̀tì bọ́ọ̀lù wa kí wọ́n wo òsì mẹ́ ọ̀mísìmísì kíọ̀kíọ̀ níbi ìdìgáàbù omi ìlú ìdìgáàbù ọ̀rọ̀ kásẹ̀tì àtàní àti tàní níwájú tàní nínú ìdìgáàbù. وفي العالم الفرد المعطي كمالنا. وجمعتنا زين الدين المفادل. bàbá alájẹ àgbàlọ́jà sọ àwọn tó bá lò gan wọ́n wò ó tí wọ́n ní àdúgbò ìsìlámánì ìmọ̀nùgbà ẹni bàbá alájẹ àgbà ìmọ̀nùgbà ẹnìkan ọ̀fẹ́ jù ẹ̀sùn rí òun náà ọ̀fẹ́ jù ẹnìkan sùn wípé ọ̀sẹ̀ ní ẹ̀wọ̀n gan wọn ọ̀fẹ́ jù bàbá alájẹ àgbà sùn rí láti kékeré tí wọ́n fi jáde láyé. wọ́n fẹ́ jọ bàbá rẹ̀ dùn wọ́n ní kùsùkù káàkiri ìyàwó àdúgbò ní bàbá adìrẹ ní wọ́n ti fi tèmi sùn náà wọ́n fi tìẹ náà sùn wọ́n gbé nípa ọ̀kadà sára púpọ̀ ọ̀dà tó ní ìwé ẹgbẹ́ kòtò wọn àwọn afẹ́jú àdájì ẹ̀gbà sùn rí kò tó lu ẹ̀. وبالعالم الفرد المعطي كمالنا. bàbá wà ní ọlọ́run bàbá wà ní ìláyé bàbá wà dájí àgbà ní. وجمعتنا زين الدين المفادل. àwọn tá a fi alẹ̀ yóò ṣàbòsí kankan tí wọ́n fi pọ̀ láyé ní gbogbo olúwa yìí fi ń bẹ láyé làá fi ń mú ọ̀nà wọn làá fi ń tẹ̀lé ọ̀nà wọn làá fi ń gbẹ́sẹ̀ lé mọ́sí àbí wọn ẹ̀rí mọ́sí àbí wọn kí ó ti ọlọ́run ìtọ́lọ́ wọn bàtú yóò ṣe gbogbo wa ká fi nílé kéwú bí mo sáré jù bẹ́ẹ̀ lọ́kọ́lọ́ bá nìyẹn nílé kéwú láyé ìrírí bí mo lè ṣe tẹ́kọ́ kalẹ̀ báyìí kọ́lọ́ bá ló mọ́ kọjú láti ìlú yóò ti bọ̀ ọmọ bí ó ti bọ̀. ẹni bá ti ta ọlọ́run gbọ́ yóò ti tu ẹ̀ lọ́kàbalẹ̀. bó o gé rí bó o gé ẹsẹ̀ bó o sún odidi èèyàn jẹ́ nítorí ọjẹ náà lọ́jẹ lẹ́yìn gbogbo kọ àwọn ọmọ rẹ jẹ́ gbogbo kọ ìyàwó rẹ jẹ́ gbogbo kọ bàbá tó bí ọ jẹ́ gbogbo kọ àdúgbò rẹ jẹ́ gbogbo kọ ọ̀rẹ́ rẹ jẹ́ gbogbo kọ àna rẹ jẹ́. تزاج بتاج الدين هناك الذي bàbá wa làbí ojú ìdìbò àná. حوى كل فن العلم من غير باطل. àbá mi a máa lọ bí ewúrọ̀ bàbá wa làbí ojú ìdìbò bàbá alájà àgbà ló sì ní wọ́n máa lọ rẹ̀.
wọn a máa lọ lọ àfáàgbà à ń pẹ̀lú bàbá wa Yunusa kírun kókó àbẹ́jì pẹ̀lú ọjọ́ ọlọ́run bàbá wa Yunusa kírun àti bàbá wa ohun àti àgbáyé ni wọ́n jọ máa lọ kírun lọ́rọ̀ àpáàdà bí ó kí ìfà wọ́n fún jọ máa lọ kírun àwọn méjèèjì náà ni wọ́n fún jọ máa lọ kírun ní ọ̀dọ̀ bàbá wa pọ̀ kájì wọ́n lọ kí màkàmà ẹ̀wù gan wọ́n wá lọ báwọn bàbá wa yàyà mú ìgbà lókè Agodi èyí ṣe tí wọ́n wá di ọ̀rẹ́ pẹ̀ tó wà sí àgbáyé tó ní gbogbo ayé wá mọ̀ wọ́n àáfàá alájí àgbà lọ́jà àkókò sí àgbáyé wọ́n mọ̀ kọ́ rẹ̀ láwọn pẹ̀lú bàbá wa yàyà mú ìjàlá bàbá alágége ọlọ́pàá kẹ́ wọn bá gẹ̀ wọ́n mọ̀ kọ́ rẹ̀ ní àáfàá yàyà mú ìjàlá pẹ̀lú wà sí àgbáyé àdàbíyà pẹ̀lú mọ̀rìkàsí bàbá lọ sí wà sí stadium wà láyà àwọn méjèèjì ojókòó tọ́wọ́ tí wọ́n kọ́ nílò ẹni ọba kọ́ ní oṣù máa pẹ́ nìkejì pé ọba yẹ wẹ́ẹ́ yìí bàbá rẹ̀ tí mo wà lókè ní èmi nù àdàn ọ̀kẹ́lá àwọn ọba olóyè àgbèjì àtọ̀ alájà bàdá mi fi wọn mọ ẹ̀ẹ́kà yìí pé wọ́n rẹ́ẹ̀rì wọ́n padà wọ́n sọ̀rọ̀ fún owó gbára wọn. èé ṣe táwa kò ní wá ń sí èrè tọ́wọ́ adigun ńláńlá sí ara wa ń kúra wa àwọn àdìgásí nìyẹn àwọn àdàbíyà nìyẹn kí ló dé bẹ́ẹ̀ ké bá tí àbáwọn náà ti kéde ẹ̀lẹ́yìn lókè bẹ́ẹ̀ kẹ́ lọ́wọ́ sùràtù bákàrà bẹ́ẹ̀ ìmọ̀rìkàsí ti ké náà ní àdàbíyà òkè kí lọ́wọ́ àti àwọn kàlàkì alẹ́ yìí. àwọn méjèèjì wọ́n wá dọ̀rẹ́ àtẹ̀wọ̀n ọ̀dọ̀rẹ́ lásán bàbá wa lókè Agodi tí wọ́n bá ń lọ ìkírun tí bàbá tó kí bàbá wa lókè Agodi bá ń lọ ìkírun wọ́n mú bàbá wa yàyà dání ọlọ́pàá àkẹ́wọ̀n. bàbá tó bí àfáà mi bàbá wa nínú tí wọ́n bá ń lọ ìkírun wọ́n mú wà sí àgbáyé dání wọ́n gbé ọ̀gbìn dà bàbá wọn dání. wọ́n wá dọ̀ wọ́n wá tó ìfẹ́ rí láti ṣe ẹ̀yin méjèèjì bàbá sí láyé mọ́ ẹ̀yin náà máa ṣe láti ṣe kẹ́ẹ̀dọ̀ rẹ̀ níbi wọ́n ti dọ̀rẹ́ mi ẹ̀sẹ̀ kí òfin láàrin wọn tí wọ́n fi kó láì. àwa tó ní àwa ti a gbogbo ẹ̀kú àwa ba gbogbo ẹ̀jẹ̀ ẹlòmíì àwòrán ó lè ní bẹ́ẹ̀ bá sí júwòkè inú àwẹ̀ tí ẹni ló sì bá ẹni ọba jí ẹ̀ dáàrí ọtí ara kàbára. àwọn mímọ̀ lédè rè jẹ́ àwọn mímọ̀ òsì àwọn mímọ̀ kì í sinmi lọ́nà àkàlà ń tẹ́ alẹ́ ẹ wò sẹ́ni ayé wọn ẹ wò hayat wọn ẹ wò hàlù wọn láàrin ara wọn ẹ wò pàṣẹ wọn àwọn àwọn ọláyé lónìí àwọn akíra wa nídìí asọ́lámù alẹ́kùn alẹ́kùn sọ́la inú oṣù tí a sí ra wa yóò láti iwájú ọlọ́run àwa ni wọ́n pè ká wá sí mòlúdì àwa là ń sọ fáwọn tó wá gbọ́ wà pé náà ọ̀dọ̀ wọ yín o ẹ fẹ́ràn ara yín o ìwà àpá tó pé wọ́n fẹ́ràn ara wọn o ò sì fẹ́ràn àwọn kan. ọlọ́run yìí sì sọ bá àbòsí ẹ lè lọ pẹ̀lú ẹ̀sà àbòsí ẹ lè escape ẹ̀sà àbòsí kò sólúwẹ̀. àwọn kan làwọn kí alẹ́. كذلك مولانا شريف لدين الله بشير الخلق فخر المنازل وموسى كليم الله الفعل الذي على بعلوم الدين من دون كاسر. wọ́n bá lọ́kọ̀ọ́rọ̀ èèyàn kú yányá bí ẹ bá mú lọ́dọ̀ bàbá wa ló mọ́tà bàbá kan kí ó yóò sì mọ́ kí ó bàbá wa ló mọ́tà mi wọ́n bẹ wọ́n di ọlọ́ ọmọ kí wọ́n dàdí àgbà. تفاجأ بتاج الدين يحيى الأنصاري كذلك تاج العارفين المزمل فوالله لم أنسى àbáńkà wọ́n bọ̀ olùbọ̀wá wọ́n ilà àṣà òkúra pẹ̀lú ọlọ́run ìní wá ìwá ní tàgé. àpapọ̀jù xadìrà náà. àbáwá kọ́ ọ̀gági àfàwà àjírù. kàdírù ìfúnnúni nàjírí sọ̀lá ìmàfàdé. fáànì olùgbé wájú àbáwá kọ́ ọ̀gági tó rí wá lọ. gbogbo fáànì
òun bàbá wa pọ̀ kẹ́kì ẹ̀ bá wọn bẹ̀ wọ́n bẹ̀ wọ́n ju ọlọ́run wọ́n bẹ̀ wọ́n ju ọlọ́run. ذكر الشيوخ إلى الرحمات يكرمنا. Kàwé pé ọ̀ka bàbá lágége. وكي علم الفرد المربي كمالنا وجماعة. Básàrí kó o ti ń tó bọ̀ ní ọ̀rọ̀ àkóso bàbá lágége náà. وجماعتنا زين الدين المفادل أجلة أنساب قبلة للمعارف المورخ في الإسلام حل المشاكل وقال شيخنا قاموس في العلم آدم الألوهي ذو التعليف مرد البواتي إمام Bàbá wa lágége ni wọ́n wí. خطيب Báwo kí ló pé? قاموس في العلم آدم الألوهي ذو التعليف مرد البواتي Bàbá lágége. إمام خطيب المسجد المتفنن. Bàbá wa lágége àwọn ni dictionary gbogbo mímọ́. Wọ́n fẹ́ ké kínní, wọ́n fẹ́ mọ kínní, wọ́n fẹ́ gbọ́ kínní, wọ́n fẹ́ mọ fa kínní, wọ́n fẹ́ ké mọ ìmọ̀ kínní. Bàbá lágége gbogbo ẹ̀. قاموس في العلم Oṣù náà ni dictionary. في العلم آدم الألوهي ذو التعليف مرد البواتي La ilaha illa. إمام خطيب المسجد المتفنن مدير المركز أجد المفادي Ọmọ lọ́rọ̀ àlàyé. مدير المركز أجد المفادي. Ẹ gbogbo àwọn tá a kalẹ̀. Gbogbo wọn ti lọ. أيا مفخر الأرباج يوسفنا الذي سما بالتقى والحق كعب المنازل. Bàbá lágbàjì lórí àwà nínú yúnífọ̀mù tí wọn. Láwà ní ẹ bá ti rí sùmùrà àwọn ọmọdé wọ̀ bàbá lágbàjì lórí. Ọmọ akéwà fún àgbà ni wọ́n. Gbogbo mọ̀kọ́ lòrò jẹ bá rí àrọ́ ọmọdé ọmọ akéwà fún àgbà ni wọ́n. Ṣé ìdájú làdájú? Àwa wọn àfa àtẹlọ́jọ fún wa. Àwọn kò lòrò àtàwọn àdàbíyà ìfẹ́ kan náà jọ ní wa. Àfa àwọn àfa àgbà lọ́kọ̀, àfa àwa àfa àgbà lọ́kọ̀. جبال العلوم يا إمام ذوي عمان. Lápò kí ló wá ṣe ìwọ ọmọ ìyá mi? لبلغة الآن في الدين كامل. Kẹ́rù bọ́ọ̀lù ṣe wọ̀ àníyàn rẹ lọ́wọ́ fi máa bọ́ọ̀lù. Ní fi tèmi Buhari Musa tàbí lò báyìí fún ọ̀fẹ́ nìkan sọ̀tá. Ìfẹ́ nìkan sọ̀tá. Ìyẹn lè mú mi lọ́ta o, kò sí tó kí ọmọ ẹgbẹ́ mi yìí o. Àmì mi ò mẹ́lẹ̀ kankan lọ́ta. Àmọ́ ò lè máa kú bàbá mi gbogbo ìmọ̀ ṣàdúrà fún bàbá rẹ̀. Pọ̀pọ̀ síbi. Mò ń mú ìyá mi wá ní máa ṣàdúrà fún yàrá ìyá tiẹ̀. Irú àdúrà wo ni àná? Mo ṣe gan ọlọ́mọ gbà lẹ́nu. Tó yẹn kú ìyá tiẹ̀ ìwé ni à ń ṣàdúrà fún ìyá tiẹ̀. Àwọn àti irin báyìí fún ọ̀dẹ́ olé èèyàn tó rìn. Àwọn ọmọ lọ́ta, èèyàn ni wàá mú mi lọ́ta o. Ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn olórin tó kọ ni ṣẹ́bi títa òbí náà kọ ni. Àwọn òbí inú ẹni tán ó lé èèyàn nínú wa àwa ọmọ èmi ọmọ ó. A máa mú òbí lọ yẹn lọ. Òun náà lọ kọrin, àwọn wà sí ọ̀kan bẹ́ẹ̀ ní orin wọn. Ó ní tẹ́ bá débi tán gbé ń bi tán. Tẹ́ bá dé bẹ́ẹ̀ èrò rẹpẹtẹ yìí. Ṣùgbọ́n níbi tán gbé ń sọ̀rọ̀ Olúwa o.
ṣàṣà ènìyàn ló máa dúró gbọ́ aráyé ẹ̀yí wá yín padà o ẹ jẹ́ ká gbọ́dọ̀ Ọlọ́run. Èyí ibú yín tí ẹ gbọ́dọ̀ Ọlọ́run. Wọ́n á kú sẹ́rù náà ṣe nítorí àlàfọ̀dé ọ̀gẹ̀dẹ̀. Ẹ gbọ́dọ̀ Ọlọ́run mọ́ à ń ṣe wá sí ní gbogbo ọlọ́lọ́mọ bẹ̀rẹ̀ ní ti rẹ̀ wá ẹ̀ẹ́dì báwọn kan tò sí wa ní iná wọ́n sì ń gbá sí tẹ̀sí lọ́dún. Wọ́n gbọ́ ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀ má lọ gbọ́. Wọ́n á kú sẹ́rù náà ṣe. Ẹ sì lọ́lọ́run mi, àbàbà yín ò sí lọ́lọ́run mi, ìyá yín ò sí lọ́lọ́run mi, àwọn ẹbí yín ò sí lọ́lọ́run mi. Ọlọ́run ti ká wa tó sì la wá fún Israẹli sí nílà ní gbogbo sí wa. Bàbá wa yẹ wá pé àwọn ọmọ wa ò sì wá nílá gbogbo wọn ti ní. Àwọn ọmọ kéèké tó yẹ kí wọ́n fi pákúrú àwọn ni. Wà ní ìrọ̀ ẹnu wọn kì í mọ́ ẹ̀ àwọn tó fi kẹ́ ọ̀ma. Olówó bẹ́ẹ̀ náà àwọn ọmọ ẹnìkan ọ̀ma. Ọ̀rọ̀ la ń bẹnu wọn bọ́ sílé ogun ọ̀gá ọlọ́pàá ọ̀gá sójà lè wà láàrin wọn báwọn. Ọ̀sẹ̀ ni ó dáwọn mọ̀ ogun wọn ni wà sí wa. Àwọn wà á lọ ẹ wà sílẹ̀ kù wọn láyé wọ́n mọ̀ wá lọ sí wa. Ilé yà ní àpò àti ìwà ọjà wa máa ń lọ máa ń lọ gbà ní àjòkú láàrin ẹwù gan. Wọ́n á sàrú náà ṣe. Ẹ wọ́n máa rántí ìwọ tó ń ta rọ́bà àgídẹ́kùnrin náà sọ pé eléyìí ikú odi tó bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ mọ́ wá gidi òun náà ní. Wọ́n máa rántí ìwọ náà. Gbogbo wa láti tí wọ́n máa fi rántí wa. Ọmọ ìyá mi kí wọ́n máa fi rántí ìwọ. Kí wọ́n máa fi rántí ìwọ. Àwọn èkú àìsí nílẹ̀ àwọn ọmọ tí wọ́n máa rántí wa. Bí máa kọjá lọ yà ń jẹ́ mi ẹ̀sìn bá àwọn àgbà nínú ìlú yìí. Lábúlé ń gbọ́ àwọn akéèké bá. Wọ́n sì sára àwọn ẹ̀kọ́. Àpá àdúgbò kó ilé ìwọ́n lè wọ̀ wá. Ọlọ́pàá dúpẹ́ tí èsì pé wọ́n ń jáde wọ́n wá ní bí Buhari kí máa jà. Wọ́n á sàrú náà ṣe fi ètò ìyá làkọ́dírọ̀ gidi. Abáyé lọ́nu ojúmọ́ kan ọkọ̀ òkun ọlọ́júmọ́ fẹ́nu. Wà iná tàbí dúníyà gbàrà kìí sàbí nẹ́ẹ̀tì نظن وقوفا والزمان بنا يجري وإنا لفي الدنيا كركب سفينة. ojúmọ́ kan làwọn èèyàn bá lọ àwọn kan ti bá tòní lọ àwọn kan ti ń wó báyìí ọkọ̀ ti tún dé ó tún ẹ lóòdù ẹ̀. وإنا لفي الدنيا كركب سفينة. Ẹ wá wo ikú òun ló kò lójú lágbájá olùsílọ́hún ní wọ́n ti jẹun pa kò sí tọkọlọ lágbájá èèyàn rẹ ni wọ́n ti jẹun pa kò sí tọkọlọ lágbájá ìkànnì jẹ tètè lọ pa rárá wọ́n ti kò rí òtún ọlọ́run ní pa. وإنا لفي الدنيا كركب سفينة. نظن وقوفا والزمان بنا يجري. نظن وقوفا والزمان بنا يجري. الموت يأتي فتتكيه إما نارا تلقوا أو سهرا. الموت يأتي بغتة فاتقيه إما نهارا تلقوا أو سهرا. Abẹ́ẹ̀lẹ́gẹ́ wà ní ẹ̀lẹ́bí dúníyà gbogbo wa dáa tó yìí abẹ́nu ayé náà. كركب سفينة. Gẹ́gẹ́ bí ẹni ọwọ́ mọ́tò Márúwá Adékúmá ìdí oṣù Adóre bá a ti wà láyé. نظن وقوفا والزمان بنا يجري. Láti wá wọkọ̀
kọ́ ìrìnà tó ń lò òkú bá àwa rò pé àti débi àdúró sí àdínsọ̀mọ́ bẹ́ẹ̀ ni. wàzàmánù bínà yẹjìrì. aago tó lu 12 ení èjì ẹ̀ta ẹ̀rin ó lu 12 ẹ̀rọ bó ti lu tọ́pọ̀ lọ́wọ́ sí ìdarí sí ìlú kan yóò sì dábẹ́. òun ló lu 12 òtí ẹ̀ka pé 1 2 3 agbó ìdájí ni yóò sì lù kan wọn yóò sì dábẹ́. ìbọ̀ wá lu wọn lẹ́yìn èmi ìbọ̀ wá lù lẹ́yìn ìwọ náà jọ̀ka. Al-mautu ya'ti baghtata. Ukufa wa zamanu bina kiloduko zina. Wa inna la fi dunya karakibi safinatin. Yasunnu ukufa wa zamanu bina yajri. Ukufa wa zamanu bina yajri. Wọ́n dájọ́ ìyàwó ẹlòmíì ní kọ̀sẹ̀ kan ní òkú láyé. Abẹ́ẹ̀lẹ́gẹ́ ẹlòmíì ọ̀ka gbogbo ẹ̀ ọ̀nà sẹ́kọ́ndírì ọ̀nà pólì òhẹ̀ndí ọmọ wálé èsẹ̀ndí ọkọ̀ wálé mẹ́fà nù. Ó tún wá lọ yunifásitì ó tún wá kí ẹ lọ olóńgbé gba kínní kan ní abẹ́ẹ̀lẹ́gẹ́ dọ́kítà yìí náà wọ́n wá péjọ́ tí wọ́n ṣe convocation oṣù jọba yìí convocation fún ọdún láà àtìdàgbò ìbáyé bó nígbà. Wa inna la fi dunya karakibi safinatin. Bẹ́ẹ̀ náà lè lọ lè kéwú ọkà gbogbo ẹ̀ àwọn ẹ̀yà lókòtò ẹ̀ka tàwùjí ẹ̀ka sànàwí ẹ̀ka ìdájí ìfìdájí ọkà gbogbo ẹ̀ kan máa ń gbé sàádà ìjọba dé ní bọ̀ ó ti lọ wọ́láwà rẹ̀ sí èwò gbọ́dọ̀ tí kọ́kọ́ wo èwò lórí lọ́tọ̀ owó máa ń bẹ̀ ẹ̀hẹ́n àtọ̀tọ̀ wò náà agbára tó wò náà yá wù èwò náà káwọ́ bó ṣe ní jọ́ náà ó wù èwò bó ti wọ́ wò tó wù èwò ọlọ́run wò fẹ́ fún òṣìṣẹ́ ti wọ́ lórí náà lórí òní wọ̀ lójú ayé. Wa inna la fi dunya karakibi safinatin. Last year tá a fẹ́ kírun yídì tí mo fẹ́ kírun yídì báwọn jàmọ́ ti máa kí yídì lọ́dọ̀ tèmi àárọ̀ ní nǹkan bíi aago 8 àbọ̀ ní sílọ̀ pé aṣọ ní ìlú ti ní ìtumọ̀ fẹ́ wọ̀ tẹ́tẹ́lẹ̀ yìí tí wọ́n á wọ èyí tẹ̀mí fẹ́ wọ̀ yìí tí ń wọ̀ ọba kẹlẹ̀ èyí tí bàbá gbé tó wà wọ́n wọ́n fà pírẹ́sì ẹ̀ ló wù wọ́n fẹ́ gbé wá ní kékeré àwọn akẹ́ aṣọ yìí wọ́n lè wò wọ́n wọ̀ yóò ní abáfẹ́ lọ́wọ́ àti ìgbà tó wọ́n kalẹ̀ yìí ti lẹ̀ wọ́n wá lò ẹ wá o èyí á ti ìjà o máa ní wọ́n já pé wọ́n padà lólé padà wọ́n bó ìtí wọn wọ̀ èmi ni wọ́n wọ̀ nínú àwọn ṣe wàhálà tí mo lówó fún ọ̀rá kan èyí ò kẹfì ọmọ wa wọ̀ ayé wa ni èyí tó ń bá ayé mú dẹ̀ wọ́n ní fún ọ̀wọ́ yìí wọ́n bá máa bí ìjà nígbà tí wọ́n á sùn sí wọ́n jọ pa àdúrà yìí. Wa inna la fi dunya karakibi safinatin. Ukufa wa zamanu bina yajri. Nazarna ukufa wa zamanu bina yajri. Bá a ti rò pa ti tó sínú ọkọ̀ tá a ní sọ̀rọ̀ ibi àti lọ́nu o. Àti wọ́n zamanu bina yajri ìgbà sì ń lọ ọjọ́ ń lọ. Aago tó lu 11 yóò lu 12 yóò lẹ́yìn ọ̀sán yóò lu 2 yóò tún àmàdá nítorí mo dá padà àbọ̀ tó yóò lu 4 yóò lu 5 yóò lu 6 ẹ̀yìn yẹn wọ́n. Ìbọ̀ wàrà àdúgbò àkùtọ̀ kan lẹ́yìn wa. Àkọ́dé kan tó láti oyin jẹ́ ìmọ̀ tó lórí sí ìrìn ọ̀kan bá akọ bẹ́ẹ̀ ò ní sí láyé mọ́. Wa inna la fi dunya karakibi safinatin. Alájẹ̀dẹ́gẹ́ tó ti rí nù. Nazarna ukufa wa zamanu bina yajri. Èdè ohun
ní fọ́tọ̀ láti kàfẹ́ fílẹ̀. لظن عقوفا والزمان بنا يجري الموت يأتي ọmọ ìyá mi wákìtàtà fàtàkì ìmà nàárà àtàlùkàn àwòsàhárà. الموت يأتي بغتة فاتقيه إما نهارا تلقوا أو سهرا. abẹ́lẹ́kẹ́ wọ́n sì máa pín dúkìá wọn lẹ́yìn wa nísìnyí wọ́n máa pín agbára tí ọ̀gá sí dédé agbára tí ò sí dédé àwọn ọmọ wọn ni ẹkú fún àbáṣàká kò bá sọ tí wọ́n rà tó ní wọ́n ṣiṣẹ́ sí jàmbá ẹkú fún àbáṣàká wọn ní méjì ní ẹkú fún àbáṣàká ọlọ́lọ́dún ọlọ́dúnbáyé àwọn pàtàkì ọ̀rà wa ilé ẹ̀sẹ̀ àwọn ọmọ mọ́pẹ́ ẹ̀pẹ̀ ìmọ̀mù wa ìmọ̀mù ẹ̀kọ́ bàtà ni ẹ̀mọ̀ bí sàdúrà fún aláìsí bàtà méjì ẹ̀jọ́ ni ìmọ̀mù kó lọ. الموت يأتي بغتة فاتقيه إما نهارا تلقوا أو سهرا. إما نهارا تلقوا أو سهرا. ọmọ ya mi kú bọ̀ bàgìtàtàn yẹn wà suddenly unexpected ìnìkúdì pàtàkì ọ̀yàpáyà ló jẹ́ kéde. فاتقيه bọ́ọ̀ lábẹ́rù ọlọ́run dàbẹ̀rù kú. فاتقيه bẹ̀rù kú bọ́ọ̀ bá bẹ̀rù ọlọ́run láti jẹ́ náà pàdé láì pè é. bọ́ọ̀ bá jẹ́ ọlá bọ́ lọ́wọ́ rẹ̀ jọ náà. bọ́ọ̀ bá jẹ́ onípò ipò bọ́ lọ́wọ́ rẹ̀ jọ náà. bọ́ọ̀ bá jẹ́ owó bọ́ lọ́wọ́ rẹ̀ jọ náà. ilẹ̀ kàrímù àdìsánù lẹ́kùn lé mi lọ́wọ́ ni. ààbòrò olókan ni wọ́n ń danú pẹ̀lú ilẹ̀ kàrímù àdìsánù. ọlọ́gbọ́n kẹ́ gọ́ọ̀nà Muhammad Lawal àti yé ilépo àti bàbá tó bí ẹ̀jẹ̀ mẹ́ ìsáámi. ilẹ̀ làwálì ní ọláwẹ̀wò wọ́n ti ń jí ìjà sáwọn ọmọ aráyé àwọn àwẹ̀ kan ni ọmọ sọ̀wọ́ lóhùn bọ́ọ̀bá ti kójú lé mélòó kan àmọ́ tó mímọ̀ ní bọ́ọ̀ gbébẹ̀ wọn o bọ́ọ̀bá ti fi wọ́n dà sẹ́wọ̀n ní gbébẹ̀ wọn o kọ́ńtọ́ ọmọ pé wà tìyàwó rẹ̀ ń gbádùn ara yín ọba wo ọjà tòlótòló dùkúlẹ̀ ẹ̀jẹ̀ sí ẹnu àmọ́ ẹ̀wọ̀n kọ́ ilé kan sí táǹkẹ̀ òun wá dágbára látọ̀ fún ọgbọ́n rẹ̀. إما نارا تلقوا أو سهرا. الموت يأتي بغتة فاتقيه. bí wọn náà bá dé sílẹ̀ kẹ́ máa wá bí ààrẹ léèrè kí ṣe bí tí wọ́n ká mi mọ́ ìdílé ṣé ní ọ̀pọ̀ ọlọ́run dáadáa máa ṣe wá àdúgbò ara rẹ̀ mọ́jọ́ mú sí wá àdúgbò. الموت يأتي بغتة فاتقيه. wọ́n bá gbé nǹkan fún ọ pé gbé fún lágbájá tí kú ṣe wá àti fún ara rẹ̀ pé ọlọ́run ó ti béèrè tí ì bá gbé fún oníkéde pé wọ́n ti lè gbé fún bí tí ẹ bá bẹ lọ́wọ́ ẹ̀ yóò sì fún ọ bẹ̀. الموت يأتي بغتة فاتقيه. àlìkáwà ní tó ọgbọ́n ọmọ ọlọ́mọ ṣe tó rí fẹ́ wọlé télọ̀ ni sóyìn àbí ń pè wọn ọlọ́ra masíìnì oníkọ́lẹ̀ ọ̀kan ti tó dé ọ̀yọ́kọ̀ ọkàn ọ̀rà gbẹ́sẹ̀ yọ̀kan ní báyìí lọ́kàn máa rán sọ lọ́nu ẹnu rẹ̀ dùn gbogbo ẹ̀ ló dùn tọkàn wọn lágbárí ọlọ́run ní ẹ wọlé ọfẹ́ wọlé tán kọ́lẹ̀ yìí tán owó ń yín gan ọ̀rà látọ́pọ̀ iná gbẹ́sẹ̀ ni o rò pé ọmọ òun lọ yẹn jẹ́ ní olùkọ́lẹ̀ kìí àmọ̀ kó tó mọ tó ọ̀dá lára. الموت يأتي بغتة فاتقيه. àáfàá ní bẹ́ẹ̀nulé lóòótọ́ ló ní gbogbo nǹkan ọlọ́wọ́n lẹ́kẹ̀ẹ́ kan lọ bá sà olùkọ́ yẹn mọ́ jí láàárọ̀
àwọn akéèyàn mọ̀ jí láàárọ̀ lágbára rẹ̀ ọlọ́run ṣe láti ọ̀pá ẹni òun ni àwọn fi ọ́ sórí ibú rẹ̀ ìwọ náà wá ń lé ní pé ẹni tí bá yóò rí tí kò ní kí múra sí i ṣé ìtò ṣe láyé tó fi ọgbọ́n lọ́run lò ní má bá a. الموت يأتي بغتة فاتقيه. yóò máa tẹ̀lé ọ kí máa gbé kú síwájú báyìí kọ́ máa wá tẹ̀lé kọ́ máa fi ṣe wá àdínkù ara rẹ̀ kékeré òní ọkàn mi lápájá la tẹ̀lé lọ tẹ̀wọ̀n òun nìkan lájú sọ́ọ̀mù tó wá padà wálé níbi owó tó mi náà lẹ́nu ká tó wọ́n padà lẹ́yìn tó wọ́n padà wálé. wọ́n sọ wọ́n bẹ kálukú wọ́n padà ní. ẹnìkan ọ̀wá lè gbé àbùsí lọ. إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما ولا تظالموا. حديث القدسي ترى مصطفى النبي صلى الله عليه وسلم. إذا كان جبريل وقال يوم حديث القدسي قال مؤمن النبي صلى الله عليه وسلم. إني حرمت الظلم على نفسي. هو النبي إني أقول mo ṣàbòsí léèwọ̀ lérí ẹ̀mí ara mi. waja'altu bainakum muharrama mo sì ṣe léèwọ̀ láàrin ẹ̀yin náà. wọ́n yàrá ìwọ̀n alẹ́ Muhammad. sallallahu alaihi wasallam. mo ṣàbòsí léèwọ̀ láàrin àbòsí wọn làwọn olórí wa fi dé lórí láyìí. àbòsí wọn ni pẹ́sẹ̀ntì fi jẹ́ pẹ́sẹ̀ntì báyìí. ẹlòmíì ọ̀wọ́lé wọ́n rí ìgbé mẹ́sàn-án ní wọ́n sì lọ wọlé. ẹwà làgbàdùn yìí ẹni tí pẹpẹtẹ ẹkúra fún lórí àbòsí la ilaha illallah òun kọ́ ló wọlé ẹlò agbára ẹni ó wọlé ẹni wọn wọlé mọ́ ẹwà lẹ gbádùn ìjọba àwọn ṣiṣẹ́ ẹwà níjọba àwọn yẹ yìí ẹwà lẹ dáwọ́lé gan ẹ̀rì yẹn dú rìfáínárì wa ń jọ wọ́n ti ṣe wọn ò rí ṣe tó yìí. gbádùn ní January kọjá gbádùn February wá ní kankan jẹ́ sí máa bí ọkàn àbí balẹ̀ mọ́dá. Al-mawtu ya'ti baghtatan fattaqihi. Kéré tẹ́lẹ̀tẹ́lẹ̀ dollar is 1,900 dọ́là wá wálẹ̀ báyìí ọwọ́ di 900 $1,900 ó ti wálẹ̀ èyí wá ṣe tépù ọlọ́ọ̀lẹ̀ mọ́ èyí wá ṣe tó yí ọlọ́ọ̀lẹ̀ mọ́ gbogbo kọ́mpìnì ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ẹ̀yin ẹgbẹ̀yìn tẹ́ ẹ gbówó lé epo ẹ̀yin láti ọ̀hún wá látòkè láti federal ẹ̀ sì páyà ọlọ́run pé yọ ó lè náírà ṣe yín kí èsì jẹ́ ẹ̀sìn dọ́là là ń pariwo dọ́là wá wálẹ̀ spare parts ọ̀ wálẹ̀ mọ́ sèmántì òkú òun ẹ̀ mọ́
فقال النبي يوسف وجاء فقال النبي